Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lẹ́ńgbẹ́. Gist tẹ̀ ní òní pé kábíyèsí wọ́n separate dining wọn kúrò ní ọ̀dọ̀ àwọn olórí èyí tí wọ́n lọ ra lé o. Ẹ mọ̀ bí a ṣe gbọ́ wọn ní royal dinner, royal palace, royal breakfast, royal lunch ni wọ́n jọ máa ń jẹ ní ojoojúmọ́. Wípé they eat on the same table and they eat the same food every day. Ṣùgbọ́n nígbà tí àwọn olórí yarí tí wọ́n ra lé, especially Mariam àti olórí Ronke àti Ashley, wọ́n ní kábíyèsí separate dinner wọn àti table wọn from àwọn olórí tí wọ́n lọ ra ilé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí allegedly bí a ṣe gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ńkọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tẹ̀ ní wọ́n ní kábíyèsí separate dinner pẹ̀lú àwọn olórí yìí. Wọ́n ní pé àwọn ò fẹ́ bá wọn jẹun pọ̀ mọ́ nítorí pé wọn ò gbọ́ràn sí àwọn lẹ́nu. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí kábíyèsí ti ń gbé ìgbésẹ̀ fún àwọn olórí láti lọ ra lé. Èyí tí wọ́n ra lé torí ọ̀rọ̀ yìí ó rí lè ń bí kábíyèsí nínú, kì í ṣe nǹkan kékeré kí ọkọ èèyàn pàṣẹ kí àwọn ìyàwó yìí kọ́ má dẹ̀ gbọ́ràn, kí wọ́n dẹ̀ máa ṣe nǹkan tó wù wọ́n nínú pálásì kábíyèsí wa. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi separate dinner wọn pẹ̀lú wọn. Wípé àwọn ò fẹ́ bá wọn ní nǹkan kan ṣe pọ̀ mọ́ o. Wípé kí wọ́n wà láàyè wọn. Wọ́n ní for 1 month ní kábíyèsí fi ban wọn. Wípé wọn ò gbọdọ̀ bá wọn sọ̀rọ̀, wọn ò gbọdọ̀ bá wọn jẹun, wọn ò gbọdọ̀ bá wọn sọ anything tó bá fẹ́ rí àwọn kó send text message. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tẹ̀lé. Wọ́n ní ìgbà tí wọ́n ṣe gbogbo oúnjẹ tán tí wọ́n jókòó tí wọ́n fẹ́ jẹun, wọ́n ní kábíyèsí ló máa ń dé gbẹ̀yìn. Wọ́n ní àwọn olórí ló máa ń jókòó. Wọ́n ní bí kábíyèsí ṣe dé, wọ́n ní gbogbo wọn kúnlẹ̀ wọ́n kí kábíyèsí. Wọ́n ní ìgbà tí wọ́n kúnlẹ̀ tán tí kábíyèsí jókòó tí wọ́n fẹ́ jẹun, wọ́n ní kábíyèsí ni wọ́n á separate table ni o. Wípé àwọn ò bá wọn tí ó gbọ́ràn jókòó o. Wípé àwọn táwọn fẹ́ bá jókòó, àwọn tó gbọ́ràn tán ti ra lé. Àwọn tí ò ra lé, wọ́n á separate table wọn, wọ́n á lọ jẹun níbòmí. Wọ́n ní ìgbà yẹn ni àǹtí wa dìde ló bẹ̀rẹ̀ sí pariwo, ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní bí àwọn olórí ṣe kúnlẹ̀ nìyẹn, Mariam àti olórí Ronke tó bẹ̀rẹ̀ sí bẹ kábíyèsí tó ń sunkún. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí apá yín ò bá lè ká ẹ̀yin olórí, ẹ má bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé ọkọ yín ló fẹ́ yín. Ẹ̀yin kọ́ lẹ fẹ́ ọkọ yín, ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ ẹ máa pàṣẹ fún kábíyèsí, kábíyèsí ló yẹ kó máa pàṣẹ fún yín. Sọ pé kò tí ì tó yẹn, kò tí ì tó yẹn kábíyèsí, àwọn míì náà tó yìí, míì náà tó yìí. Ẹ rè pé kábíyèsí ń bá yín ṣeré ni. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bẹ kábíyèsí nìyẹn pé kò sí ilé tó yìí, àwọn míì náà tó yìí, àwọn love kábíyèsí, àwọn ò lè fi kábíyèsí ṣeré. Gbogbo nǹkan tí kábíyèsí bá ti fẹ́ làwọn máa ṣe fún kábíyèsí. Tí kábíyèsí bá fẹ́ káwọn lọ ra lé, àwọn á lọ ra lé. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bẹ kábíyèsí nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Èèyàn lé, ẹ̀yin náà ẹ rí gbogbo nǹkan tí kábíyèsí ti go through now. Ẹ rí gbogbo nǹkan tí kábíyèsí ti go through lórí ọ̀rọ̀ àwọn olórí. Wọ́n fún yín ní oṣù 6 àbí 8. Wọ́n ní kẹ́ fi wálé tẹ́ fẹ́ rí wá. Àwọn á sanwó ẹ̀. Ó tún difficult fún yín kẹ́ wálé kí kábíyèsí sanwó lé. Ẹ wá ń gbọ́ kábíyèsí lẹ́nu, ẹ ń ṣe bí ìgbà tó yẹ pé ẹ̀yin lọ kọ kábíyèsí. Ṣé ẹ̀yin lẹ fẹ́ kábíyèsí ni àbí kábíyèsí ló fẹ́ yín? Mariam àti olórí Ronke ọgbọ́n oríṣiríṣi ni wọ́n ń gbé. Wọ́n máa lọ gbá wọn ní prophecy oríṣiríṣi dìde. Wọ́n máa lọ gbá wọn èèyàn dìde láti Ilé Ifẹ̀. Wọ́n á ní kó máa bá kábíyèsí sọ̀rọ̀, kó máa láwọn ríran. Oríṣiríṣi ọgbọ́n. Àìmọye bribing, máa bribe àwọn elders. Máa ní kí àwọn elders máa sọ yìí, máa ní kí àwọn elders máa sọ yìí. Tó bá yá báwo ni ò ṣe ní sú kábíyèsí? Wọ́n máa sú wọn náà. Nígbà tó jẹ́ pé èèyàn ẹlẹ́ran ara ni kábíyèsí, wọn kì í ṣọlọ́run. Wọ́n ní wọ́n sunkún, wọ́n náà bẹ kábíyèsí, wọ́n náà sunkún. Ẹ̀yin èèyàn lé, ó ti sú kábíyèsí ni náà. Kí ló dé wọn fẹ́yàwó ni kábíyèsí fẹ́yàwó ni tẹ́ fẹ́ pin wọ́n lẹ́mìí?
tó bá ní kẹ́ ẹ ṣe yẹ máa lẹ́ẹ̀ ṣe, tó bá ní kẹ́ ẹ ṣe tán ẹ máa lẹ́ẹ̀ ṣe gangan wọn lè fẹ́ ṣe. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ yìí àlẹ́jì ni o. Ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín, mi ìbá kábíyèsí gbénu palace o. Tá bá tún gbọ́ any update a máa mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like. Ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò, òkè òkè lọ́la yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.